ẹ̀yin tèmi yóò pín ọ̀rá o akúndédé ìwòyí ẹ wò ó kan tí mo fẹ́ jẹ lẹ́yìn nìyẹn o my birthday is counting ọjọ́ ìbí mi a ti ń kà á o ó kù bíi mi ní sọ fún yín o ó kù díẹ̀ ó kù bí ọ̀sẹ̀ kan báyìí o ó dín ní ọjọ́ mẹ́wàá ẹ wò ó kan tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ lẹ́yìn nìyẹn o ìyẹn là ń jẹ lẹ́kìtì o ṣe rí ọbẹ̀ ẹ̀gúsí leléyìí o àti ọbẹ̀ ẹ̀fọ́ ṣọkọ ẹja ẹran adìyẹ inú ẹran òun ló wà níbí yìí o ẹ wo bí mo ṣe ṣe ọbẹ̀ mi yìí lè tí ní sọ fún yín báyìí o màá sọ fún yín lẹ́yìn ọjọ́ ìbí mi ara báàdì mi àti ń jẹun lọ́wọ́ báyìí o ẹ wá jẹun o ìyàn là ń jẹ lẹ́kìtì. Ẹ wá jẹun ẹ wò ẹ yẹ kí n parí ẹ̀ bá parí ẹ̀ tán àwa máa sọ̀rọ̀ ṣe ti gbọ́. Okay, pọ̀ sí i ayé òbí dẹ́ kí n parí ẹ̀ ṣe ẹran eléyìí ẹran adìyẹ tó ń yan ni o wọ́n máa ń pè ní tí àwọn olóyìnbó máa ń pè ní smoke chicken ó dùn bàjẹ́ ẹja tútù lélẹ̀ máa ń pè ní snappy náà ń pè ẹ má wọ́rí o ọmọ mi kan ló ń wojú mi níbẹ̀ yẹn o ẹja gbígbẹ ẹja eléyìí náà ẹja kúrọ́kà òun lélẹ́yìí o òun lélẹ́yìí mo lọ edé sí nù àti irú jẹ́ kí n máa jẹun lọ pàdé létà.